ẹ̀yin èèyàn lé bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ o bẹ́ẹ̀dẹ̀ tí kábíyèsí fẹ́ ṣe yìí golden jubilee yìí oríṣiríṣi obìnrin ló máa wá o gbogbo àwọn ìyá tí kábíyèsí fẹ́ gbogbo wọn lè máa rí ń bẹ̀ o bí a tún ṣe gbọ́ ọ wọ́n ní gbogbo decoration èyí tí wọ́n máa ṣe fún bẹ́ẹ̀dẹ̀ kábíyèsí wọ́n ní kábíyèsí ti gbé fún complain ìyàwó tuntun olórí tuntun tí wọ́n fẹ́ wọ́n ní ọwọ́ àǹtí wa m àti r wọ́n ní ọwọ́ wọn bọ́ ni ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí Queen Naomi ti pòdù palace ni Queen Naomi ti yọ gbogbo ọwọ́ wọn ẹsẹ̀ wọn kúrò nínú bẹ́ẹ̀dẹ̀ kábíyèsí ẹ mọ̀ pé Queen Naomi ni wọ́n ní ó máa handle ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí Queen Naomi ṣe kúrò nínú palace báyìí not to hand over everything pé àwọn ò wá interested àwọn ò fẹ́ nǹkan kan látọwọ́ kábíyèsí lórí ọ̀rọ̀ birthday kó máa hand over birthday celebration package wọn kó máa hand over fáwọn kan gbà wọ́n yọ̀ǹda wọ́n ní bó ṣe yọ̀ǹda báyìí làwọn olórí náà ti bẹ̀rẹ̀ sí í jà ẹ̀ńtà kọ́kọ́ gbọ́ pé ń jà ó ní àǹtí wa church àti àǹtí wa fashion tó ń jà sí ọ̀rọ̀ kéèkì tí wọ́n ní àwọn làwọn máa ṣe kéèkì o wọ́n ní àǹtí wa church ní kí ni àǹtí wa fashion main kéèkì wo ló fẹ́ ṣé kìí ṣe pé òun ti sanwó kéèkì ní 15 million lórí kéèkì wọ́n ní àwọn èèyàn dẹ̀ ní wọ́n náà ti ń dá owó fún golden jubilee birthday yìí tí kábíyèsí fẹ́ ṣe wọ́n ní oní 10 million sọ oní 5 million sọ lórí ọ̀rọ̀ decoration àti cake wọ́n ní owó ti pọ̀ jaburata nílẹ̀ ẹ̀yin èèyàn lé èyí tá a tó wá gbọ́ tó wá fọ́ ní jù ó ní tàǹtí wa àárò àti wọ́n ní ìgbà tí kábíyèsí ní bẹ́ẹ̀dẹ̀ táwọn fẹ́ ṣe yìí o ẹni táwọn máa gbé decoration àti gbogbo event yẹn fún òun ni ìyàwó tuntun tó ń bọ̀ tó lè put nǹkan adùn sí inú palace àwọn wọ́n ní òun ni kábíyèsí láwọn fẹ́ hand over decoration àti event yìí fún wọ́n ní multi-million naira contracts òun ní birthday yìí ni wọ́n hand over fún olórí tuntun ẹni tí a mọ orúkọ ẹ mọ̀ pé àwọn olórí tán náà fẹ́fẹ́ wọ́n pọ̀ àmọye wọn o ṣùgbọ́n wọ́n ju 4 lọ bá a ṣe gbọ́ torí nìsín a ti mọ̀ pé Péjú wà lára wọn a ti mọ̀ pé Lọlá wà lára wọn a ti mọ̀ pé Láìdé wà lára wọn a ti mọ̀ pé surrogate friend àǹtí Wahé ó wà lára wọn so ẹnì karùn-ún tó tún ń sọ yìí àti ìmọ̀ ṣùgbọ́n ọkàn mi ń sọ èèyàn kan ṣùgbọ́n mi fẹ́ dárúkọ ẹni yẹn ṣùgbọ́n tí n bá ti ṣe gbogbo àwọn research mi tí n bá ti find out màá jẹ́ kẹ́ gbọ́bọ̀ ọkàn mi ń sọ èèyàn kan lára àwọn old girlfriend kábíyèsí náà ni ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ kábíyèsí wa máa kó gbogbo àwọn ìyá yìí wọ́n á kó wọn jọ síbi birthday wọn gbogbo wọn á máa fi ẹ̀gbẹ́ gbára wọn ẹ wò ó dùn mí gan-an nǹkan tó ń ṣẹlẹ̀ mi ní parọ́ fún yín ẹ̀yin èèyàn lé nǹkan tó wá ń rún mí lójú ni pé position wo ni Dr. Elizabeth fẹ́ wà láàrin àwọn obìnrin yìí ṣé ẹ mọ̀ pé Dr. Elizabeth dá yàtọ̀ nínú àwọn obìnrin yìí nǹkan tó ń dùn mí nìyẹn ipe kì í ṣerú Dr. Elizabeth ló yẹ kó wà láàrin àwọn obìnrin àti ẹ̀tún wá ń gbé pé Dr. Elizabeth wọ́n ti declare pé wọ́n lóyún wọ́n ti sọ síta ipe ó dàbí ẹni pé wọ́n expect right now tó bá má jẹ́ bẹ́ẹ̀ mo bá wọn yọ o ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace yìí àfi kí Ọlọ́run wà lẹ́yìn Dr. Elizabeth o torí gbogbo bí a ṣe ń rí bí gbogbo kinní ṣe ń lọ yìí ẹ máa rí pé lẹ́yọ kọ̀ọ̀kan ni àwọn olórí máa yẹsẹ̀ agbọ́jìsì kan tó ní Dr. Elizabeth gan ti kú ònú palace wọ́n ní palace ò safe bóyá lóòótọ́ bóyá rọ́ ni o I don't know I cannot say but allegedly bí a ṣe gbọ́ nìyẹn báwo ni palace ṣe fẹ́ save nígbà tó jẹ́ pé àwọn girlfriend náà ń wọlé náà ń jáde bó ṣe wù wọ́n so báwo ni palace ṣe fẹ́ save gbogbo àwọn ìyá
tó jẹ́ pé wọ́n ti lé ní 50 bá a ṣe gbọ́ wọ́n ní Péjú ṣe 50th birthday a mọ̀ pé àǹtí wa wọ́n ju 50 lọ a mọ̀ pé àǹtí wa náà àwọn náà wọ́n ti lé ní 50 àǹtí wa chọ́ọ̀chì mi ìmọ̀ye ọdún wọn ṣùgbọ́n mo mọ̀ pé ìzáìdà kan jẹ́ bíi 48 tàbí 50 àǹtí wa ń tiẹ̀ bíi 40 something náà ló náà máa jẹ́ bóyá 48 mi ìmọ̀ èjì àǹtí wa fashion náà àwọn náà ti máa lọ bíi 40 something so ẹ̀yin náà wò àwọn àǹtí lọ́lá tó fẹ́ fẹ́ nísìn àwọn àgbà àǹtí nìyẹn àwọn àgbà nù wọn àǹtí wa lọ́lá àti tàlàtúmọ̀ tó fẹ́fẹ́ wọ́n tún náà àwọn fẹ́fẹ́ láìdé àmọ́ èjì láìdé bòun náà ti lé ní 50 so gbogbo àwọn ìyá yìí pátápátá gbogbo wọn wá di palace bàbá Erin ńlá mú so ẹ wá ń jà sí decoration tẹ̀ ń jà sí nísìn kábíyèsí ti là fún yín wọ́n ní kò sí kankan nù yín tó tọ́ sí wọ́n ní torí pé ẹ lè ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ máa mú owó àwọn ẹ máa lọ fi ra góòdì ni ìtorí ẹ̀ ni wọ́n fi gbé fún ìyàwó tuntun complain ìyàwó tuntun òní wọ́n gbé decoration yẹn fún àti àwọn nǹkan tí wọ́n máa fi ṣe birthday yìí. so nígbà tí ẹ wá lé Queen Naomi kó nu palace ní ìsìn tí kábíyèsí dẹ̀ wá fẹ́ fẹ́ gbogbo àwọn ìyá ilé yín kí lẹ wá fẹ́ ṣe o àǹtí wa àti aró ẹni ẹ̀fẹ́ rí Queen Naomi o kì í ṣojú yín ni kábíyèsí fi máa fẹ́ Queen Naomi òkè agbákámú àwa mọ̀ pé Queen Naomi wà wọ́n gangan wọn wá interested mọ́ àwọn tí kábíyèsí fẹ́ lé yín ṣé ẹ máa ní kí kábíyèsí má fẹ́ wọn lé yín ẹ rí pé ó ti tán báyìí ẹ rí pé ojú ti gbogbo yín báyìí ojú ti gbogbo yín báyìí pátápátá yàtọ̀ sí Dr. Elizabeth o kò bá yín ní nínú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́fẹ́ kí Queen Naomi jókòó sílé ọkọ wọn tẹ́fẹ́ kí wọ́n enjoy marriage wọn ṣojú òtì yín báyìí ìyàwó tẹ́ máa gbà wọ́n ti ní 15 wife ní kábíyèsí máa fẹ́ bí wọ́n ṣe sọ nìyẹn àbá yín gbénu palace o ṣùgbọ́n àgbọ̀ ni wọ́n ní onífá bó ṣe dífá báyìí wọ́n ní nǹkan tó yọ lóòdù fá ní pé kábíyèsí máa fẹ́ 15 wife láàrin ọdún 5 wọ́n dẹ̀ máa bímọ 9 ókè o tí kábíyèsí wá fẹ́ ṣẹ́mẹ̀pẹ́yìn méje lè wà ń bẹ̀ ní sí àká ẹ jẹ́ kí n yọ Queen Naomi kúrò ẹ̀yin 6 lẹ́yìn ẹ̀yin 6 yẹn lẹ́yìn tá bá yọ 6 kúrò nù 15 mélòó ló máa kù á kù 9 so definitely ìyàwó 9 lẹ máa gbà nínú palace so tí kábíyèsí bá fẹ́ yàwó 9 kí lẹ fẹ́ ṣe nítorí obìnrin ẹyọ kan ẹ rí pé ọlọ́run yìí tóbi ẹ wá gba ìyàwó 9 nítorí pé obìnrin ẹyọ kan tẹ́fẹ̀ kó dúró sínú palace ẹ wá máa gba ìyàwó 9 so tí kábíyèsí bá wá fẹ́ ìyàwó 9 lẹ́yìn kí lẹ wá fẹ́ ṣe ìwọ àǹtí wa ìwọ àti ọ̀rẹ́ ẹ láìdé ẹ máa jà ìwọ àǹtí wa ìwọ àti ọ̀rẹ́ ẹ surrogate mom ẹ máa jà so ẹ wá máa fi ọ̀rọ̀ àti orin òwe ẹ máa fi búra yín ní palace ó mà ṣe o mo bá Queen Naomi yọ o kẹ yá tètè kẹ gbégbèsè bẹ́ẹ̀ ṣe máa ṣe gbogbo àwọn ritual yẹn tẹ máa kúrò láàrin àwọn ìyá tí kábíyèsí ń kó jọ yìí kí ọlọ́run elédùnmarè kó tì yín lẹ́yìn kí ọlọ́run elédùnmarè kó bá mi wá ọ̀nà tó dáa kó bá mi wá fún yín bó dẹ̀ ṣe máa rí nìyẹn kì í ṣe ẹ̀yin ló yẹ kán rí láàrin àwọn ìyá tí kábíyèsí ń kó jọ yìí kì í ṣe ẹ̀yin ló yẹ kán rí ń bẹ̀ ọlọ́run á wà pẹ̀lú yín o ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn o tán ní kábíyèsí wọ́n gbé gbogbo àwọn event birthday wọn tó ń bọ̀ ní October 17 èyí tó máa jẹ́ golden jubilee wọ́n gbé fún ẹni tí a mọ̀ tó máa jẹ́ olórí wọ́n ní complain ẹ̀ ni wọ́n gbé fún lára àwọn olórí tán fẹ́fẹ́ wọ́n ní ìkan nínú wọn
ni ó wá ń dùn ẹ̀. Wọ́n ní àwọn àǹtí wa Aru àti ẹ̀ wọ́n náà ń jà, wọ́n ń da pálásì rò. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Ẹ rí pé yìí tún lágbára. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún kábíyèsí. Orúkọ mi ni Máṣọlá, ní Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, subscribe. Kẹ̀tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí i. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers àti new subscribers. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Òkè òkè ní ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.